Yes, ma'am. Ìgbà tó wọlé lánàá, ó sọ fún mi wípé kí n jọ kí n tètè wá jí ẹ. Láàárọ̀ epo fẹ́ lọ bí kan. Orí pa gbọ́dọ̀ ti lọ́nà. Àbí? Ṣé màá èmi náà lọ arrange ara mi sí. Tamak ló ń lọ sọ fún mi pé ó máa ètè jí láàárọ̀ yìí àbí fẹ́ lọ ṣe interview. Mọ́mí ti bá sọ wípé Tamak mọ̀ lọ mọ̀ pé ń tètè wá jí mi láàárọ̀ yìí. Ẹ kí sáré lọ wọ ìjà rẹ. Desi wá ẹ̀yin tèmi mo ti ń bọ́ ọmọ ìsọ̀rọ̀ tí Desi jẹ́ ká máa gbóra wa Desi jẹ́ ká máa fọ́ra wa lẹ́nu èmi náà máa wà òkè jù báyìí lọ. Tani. A fẹ́ fún ẹni fọ́tà kí ló ń pè é ẹ̀mí èṣù àbí kí ló ń pè é wọ́n ọ̀rọ̀ orúkọ sọ ẹ̀yìn. Ṣé wọ́n dẹ̀ jẹun lọ́jọ́ kó mú ẹ? Ókè ó ti wá yé mi gbàtọ́ jẹun tó gbogbo ṣí àti wọn lò orí èyí báyìí ni wọ́n kó sí. Very good. Baba. Ṣé bóyá ń bá mi sọ̀rọ̀ àbí? Ọ̀gbẹ́ni jókòó jọ ọ̀la pé olẹ́ni tó máa ń bẹ̀ sọ̀rọ̀ lórí ni gbogbo ọ̀rọ̀ tó kì í gbọ́ lórí yẹn ọmọ ṣọ́ọ̀ṣì ṣẹ́kọ̀ mọ̀. Ẹ wo adàkùn yín jàre tó bá ti wá ń sọ àwọn èèyàn tó ní ìwò irú ẹ̀ wà ní ó kéré gan àwọn èèyàn ńláńláńlá lè lè fẹ́ àwọn bíi Ọpẹ́ Ìlàṣẹ bíi Jíndé IBD àwọn èèyàn tó lówó gan kò ń ṣerú ẹ̀ ó kéré gan. Bọ́ ẹ̀ rí nǹkan kan ṣe tí bóyá ń bá mi sọ̀rọ̀. Ó tí ó fẹ́ jẹ́ ṣóhun ni ó dá ó. Ẹ̀yin tèmi á fà náà. Ẹ wo ọtí tí gbogbo amúlànà ẹ̀ ó dàbí tí gbogbo orí mi náà dà yé lórí mi. Ayé. Mo lọ gbàgbé sùn ni o. Ó ń gbá lórí ẹ̀. Ẹjọ́ ẹbí mi wá nǹkan kan mọ́ ẹ̀mí tí ò ṣe mọ̀ pé kò jẹ. Àtọ́làtọ́nà yín bá bó ṣe sọ àá ṣe rí nǹkan kan fún yín sórí wo ti bá dé mi jẹ́ gan-an ó ti yẹ mo dẹ̀ máa bójú ẹ̀ jẹ́ very soon ó ti yẹ máa bójú ẹ̀ jẹ́. Oúnjẹ tó fi tóbi tó tó yìí. Oúnjẹ náà ni. Oúnjẹ. Hey my dear, abọ́ òrí bá dùn níṣẹ́ tóbi ni. Ọlọ́run ni. Máa watch ẹ o, ṣó ti yẹ, ó ṣàmọ̀ ìpọ̀ ọmọ kékeré ni ẹ. Àwọn ọkùnrin wa kẹ̀dẹ̀ tó bá ti lọ tóbi jù ń sìn, ìyẹn náà wọ́n máa fi ṣe excuse, ó ti tóbi jù, ó ti ṣe gbá kíní, ó ṣe kíní kan ṣe ti gbọ́. Ẹ̀sùn. Mo hope pé òun tọ́jú my dear dáadáa ṣá. Ẹyin gan ti rí lára wọn pé mò ń tọ́jú wọn. Surely. Mo ti miss you seriously. For real. Serious. Mo ń bọ́ sún. Yes, ma. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ni mo ń gbọ́. Ṣọlá ó ga ọ́ kí ló dé? O ti ẹ̀ yọjú sí mi ń bí báyìí láti ìgbà tí bọ́ọ̀sì ti travel báyìí mi ò fojú mi kàn. Ìgbà tí bọ́ọ̀sì wá wà ráǹdì sí àárí ẹ. Mọ́mí ẹ má bínú.
mo dìde tó fi ń jẹ mí náà nìyẹn pẹ̀lẹ́ ṣe dáadáa ni. gbogbo ilé ń kọ́. adúpẹ́ lọ́wọ́ wọ́n ti ń kọ́. àlàáfíà náà wà. báwo lè ní skul. Ọlọ́run ṣe àná mọ́mì ẹ má bínú sí mi ṣùgbọ́n skul mi ò fún mi láàyè. òótọ́ ni oyè náà tẹ̀ ṣe kókó ẹ ṣe jàre aya mi káre ìwọ bọ̀ sùn ẹ tètè jí mi o ìyẹn pé ọ̀dọ̀ ṣọlá lò lọ́wọ́ lè dágbére bẹ̀ fún mi. mo lọ síbi kan bọ̀ mo ti ń kí ìyàwó sweetheart mi náà ni mo ní gbọ́dọ̀ mo lọ direct wa. ó dà bẹ́ẹ̀. mo ti mí ìsẹ̀ mi. mọ́mì mo máa láìkì léèsì yín gan-an ó fáìn gan-an ni o. ó láìkẹ̀ bẹ́ẹ̀ni. ṣé kí n bọ́ fún ẹ. mi ì mind o. kò sí wàhálà wà á dẹ̀ kó fún ẹ pàtó wàrà yìí tó tún jù báyìí lọ. síwájú o tún ń kàwé ìwé tó ti kà. Mommy, as a qualified lawyer, I gbọ́dọ̀ apply so many things to our daily life. And àti wípé ìjọ kan àti máa lọ apply chamber. So I gbọ́dọ̀ máa kà kó lè yé wa dá. Kò burú, ṣáà máa fún rẹ ní ìsinmi ó ṣe pàtàkì. Ìwọ náà wá go èyí tí ìsòwò yìí. Kò burú o, kò ṣe pápápá o. Èmi ń lọ sùn ni ó dàrú. O ní sórí rẹ̀ ìwọ àti ẹ̀wọ́ ó ní lọ máa fi mí ilẹ̀. Kí ló ṣe ẹ́? Àbúrò fẹ́ bá tìyẹ jẹ́. Ìwọ ọmọ yẹn sáré tọ́ṣẹ̀ mú dádúgbò yìí. Ókè ìwọ ló ń dáyàwó mi láàmú àbí. Wà ibo ló ti rí di. Ọlọ́wọ́ ọba ta ni lè ṣe ni. Wà á ṣe lójú ẹ̀ wọ́n jọ máa ṣe. Wà á ṣe mo kọ́ la ni. Ṣé mo jọ sọ ẹ̀? Ẹ sọ fẹ́ náà mi. Too much. Barrister Bosu, my good friend. Congratulations. Gosh, I'm so happy. Bravo. Thank you very much. You killed it. Oh, believe me.
gbogbo nǹkan táwọn bíbí yẹn sọ irọ́ ni until ìgbà tí wọ́n file up gbogbo evidence mi actually witness tó wá bá àgbà gbogbo nǹkan tí wọ́n sọ irọ́ paraku. má bínú tó yọ lọ́n ṣòṣìlì you know I was actually following the case to that point so ìgbà tí mo máa fi gba case bọ̀bọ̀ taxi driver so ìgbà ni mo máa lose update ó ti yẹ so I couldn't really you go to celebrate it man. Seriously I'm really happy for you. Thank you very much. Yeah, way to go. Friend. Bravo. Sure. I like that. Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tí wàhálà fi pọ̀ tó yìí? Kò dá nǹkan tó ń ṣe fún mi yìí. Kò dá bó ṣe fi mí lọ́kàn balẹ̀. Ìwọ ọmọ tó lọ gún. Kẹ́kẹ́ mọ yẹn gbàbẹ̀ kú. Wàá kó mi sí wàhálà. Wàá kó rẹ sí wàhálà. Kí ló tó ń ṣe báyìí? Kí ló tó ń ṣe báyìí? Rẹ̀mílẹ́kún. Má yẹ kí n fi ẹnu mi sọ̀rọ̀ burúkú fún ẹ o. Má yẹ kí n fi sọ̀rọ̀ burúkú fún ẹ o. Màámi, ọ̀bọ yẹn bẹ́ sí mo dẹ̀ ń sáré bá wí. Gbogbo ẹnu sọ̀hún. Ìgbà wo ni wọn kì í ṣe? Ìgbà wo ni wọn kì í ṣe ẹ? Ṣé wọn nìkan ló wà ládùúgbò yìí tó máa ń ṣe? Ìjà lé ní ìjà lọ́la. Kí ló dé? Àbí tó wà lè wà á change. Ẹni ló ti ń sọ? Bó bá wá wùn ẹ̀ kò change. Bó bá wùn ẹ̀ kò má change. Tára ẹni mò ń sọ. Tó bá dépò tèmi náà wà lọ́la. Tọmọ wa tó wá ń bọ́ ọmọ sọ̀rọ̀ tí ò gbọ́ wà á rí bó ṣe rí lára. Wájú mi. Ṣe máa dọ̀ mí náà ọmọ ayé ló bá yẹ sọ̀rọ̀ sí o ọ̀nà ibi wọn ti gbé ṣúlẹ̀ sí i ká lọ butu à. ṣé fẹ́ gbọ́ èmi ò lọ síbi kankan ṣé kò sùn ẹ̀ ní ojú òtí yín ni ọ̀nàrẹ́bù máa ní káwálé ní a máa kó ṣàwọ́ fún wa tó bá fẹ́ ṣẹlẹ̀ ṣe àwa náà ni èèyàn kan gbé kọ́ńtínà ń bẹ̀ yẹn àwa náà máa bá ń dì à ń gbó kọ́ńtínà à ń gbówó ilẹ̀ à ń gbówó kínní me don tire for that kind job o. ajá pẹ́ má lọ gan-an àdébẹ̀yẹn sí ká náà ṣá abẹ ká sábìsì ẹ̀ ká náà kó tó akó mẹ́kó tó gbó tán kó yẹ ọmọ kan mo ti láìkí nǹkan tó wọ̀ ẹ̀ akọ́ṣe kankan fún mi ni bàbá mi bọ́ tìsàlẹ̀ dúdú yẹn àbọ̀ kó mẹ́ àkútọ́ àwọn tó yẹ pa àwọn òru ń bá àwọn ṣẹ̀ mọ́ yẹn náà make sense náà àwọn sábìsì ẹ̀ àwọn abẹ sí mi. ọmọ problem tó ní. tó bá ti rí kinní orí ẹ̀ máa ń dàrú. àwo ayé ò ní bàjẹ́ bó ṣe ń dáná nìyẹn oúnjẹ ọmọ ni àkájọ máa mú lọ́mọ yẹn kọ́ ló bẹ́ẹ̀ mi náà ọmọ yẹn kọ́ lèmi náà fún mi kì í ní ìmú kájọ máa ṣe pàkéjì yẹn. òbí nǹkan tí mò ń sọ òun lè máa ṣe àti ní idea already packaging la need o understand mi ò ṣeré o tá bá ti gba one or two information lẹ́nu àwọn èèyàn á dẹ̀ fi yẹn àfi art irinṣẹ́ kékeré la need. omi ni àbọ̀ ń ṣẹlẹ̀ obi wa yìí. Make it good out. Wetin o kàn máa ń bẹ ni bó ṣe rí lọ́nà ìrìn ṣe rí inú iṣẹ́. o máa ń bẹ o dey talk na no wetin you talk ọjà wọlé mú dey go where chai sure. ìyá mi nù rẹ jàre báyìí ń sọ lọ. nǹkan tí mò ń tọ́ láti sọ fún yẹn ni pé irinṣẹ́ kékeré la need packaging àdéhùn àwọn náà ló máa jalè àwọn àfẹ́rẹ́ àgbà. leave that one o ọmọ ya stop am if na play make we stop am see we be bad ni àtọ̀rọ̀ when we come reach bad ni àjàgbá that one na him bad thing na bad thing be that ọmọ ya bí o dey jalè. ẹsẹ̀ mi gan mi ò tún jalè wọ́n ta mi mọ̀ ọ́n bẹ́ẹ̀ ni kò yẹ mo yẹn lọ bọ́kọ́ packaging gbé ni ọmọ no wetin go do yẹn no wetin go do as you dey so leave that one go change we go just dey go make we dey package ourselves no be you go waka go now we go follow you go na all of us na we go package body join body. mo like adé iná wà òkè ọlọ́run ṣe mo ti ń bá àwọn èèyàn kan sọ̀rọ̀ níbàyà àwọn tí level tí wọ́n lè ju level yín lọ bẹ́ẹ̀ ni kẹ́ jókòó sí tọ́mọ máa fi lọ́mọ yín lára. bá bí ọkọ ẹ léèrè kò ní dáhùn ìyẹn mo ṣe ní màá bí wọ léèrè ẹjọ́ kí ni tó ń dá yín dúró ẹ̀yìn méjèèjì o torí níta lè ló ń dẹ́ dúró ní o ti kàwé èèyàn rí o ti sáàfù tán kí ló tún kù fẹ́yìn méjèèjì ìwọ mọ̀ wípé téèyàn bá ti ṣe gbogbo èyí tó ṣe yẹn tán ibi tó gbọ́dọ̀ fàdà gbé ètò ẹ̀rọ sí ilé ọkọ ni
àsìkò lèèyàn dẹ̀ ń ṣe nǹkan o torí pé yẹn ló ṣe kókó jù nínú ìgbésí ayé obìnrin kí ló wá ń dẹ̀ dúró àbáwọn òbí ẹ ni wọ́n sọ pé kò ì tí ìyá rẹ̀. No kò ń ṣe àwọn parents mi náà sọ pé kò tí ì tásìkò Bọ̀sún ló sọ pé òun ò tí ì rẹ́díò mo tiẹ̀ ṣe ní màá wá sọ fún yín ni tó bá yá ṣẹ̀rẹ̀ mọ́mì gbogbo ìgbà ni mo máa ń bá a sọ mo máa ń jẹ́ kó yé pé àwa méjèèjì àkì ń ṣọmọdé mọ́ àgbà náà là ń dà ẹ̀ èmi àti ẹ̀kẹ́dẹ̀rẹ́ kò ń ṣọdún kìíní kò ń ṣọdún kejì rẹ̀ tá a ti ń bára wa bọ̀ at least láti tó bí ọdún bíi mélòó kan ó ti má ṣàtibá sọ a máa ní kò tí ì tásìkò òun ò tí ì rẹ́dì kò tí ì tásìkò òun ò tí ì rẹ́dì Bọ̀sún nígbàgbọ́ yé pé kí èèyàn lówó kéèyàn wá òkè dáadáa kó tó di pé ó fẹ́ yàwó sílé ni mo dẹ̀ sọ yí pé kò rí bẹ́ẹ̀ a máa jọ máa kópa lọ ni ó ṣàsọ pé òun ò tí ì rẹ́dì ìgbà tí ò dé tí ì rẹ́dì kí ni mo fẹ́ ṣe màá dúró dìgbà tó bá ṣe tán náà ni. wo tèmi ni kò gbọ́ o tó bá jẹ́ wípé òun ló sọ bẹ́ẹ̀ tí àwọn òbí ẹ̀ dẹ̀ sọ pé ó ti yá wọn ó ti yé mi náà gbogbo tó bá máa ná mi mo ti ṣe tán bá mi sọ fún wọn ọjọ́ tó bá fẹ́ kí n yọjú màá wá bẹ́ẹ̀ ni. o ti gbọ́. mo ti wọ́ tí má ti délé máa lọ ṣàlàyé fún mọ́mì rẹ̀ pé ẹ ti sọ pé ó ti yá ti yẹ fi wá mú un so nǹkan tó máa sọ wà jẹ́ kí n bọ́ padà. káàdì ṣiṣẹ́ ìṣọ́lá ọjà ẹ̀rí kọ́ sí inú dé bá dẹ̀ bí àwọn ọ̀dà mi lóhùn. nǹkan tí mo ṣe wá rí ẹ lórí ọ̀rọ̀ ọkọ mi ni o ìwọ náà kúkú mọ̀ pé mi ì fẹ́ fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tó yẹ kó bẹ̀rẹ̀ sí tírẹ́tì mi pé kí n má fẹ́ o òun ni kí n fẹ́ òun ló yẹ kí n jókòó tì àmọ́ ní báyìí ó ti ní mi mọ̀ ṣe mọ́ bá ó ti lọ fún yàn lóyún sórílẹ̀ ayé mi ẹ̀mí èṣù mo fẹ́ ṣe sí. kò sí wéè kò sí wàhálà ta lọmọ náà àdúgbò ló ń gbé lópòpónà bíbò káwá tiẹ̀ kọ́kọ́ súnmọ́ bẹ̀ kí n tiwọ́ bọ lẹ́vù káwá kọ́ fa oyún jáde náà tíyẹn bá ti lọ màá bẹ̀rẹ̀ sí ń nà òun káàkiri ilé ìtajà àti ẹ̀ kọ́kọ́ mọ̀ pé ẹni tó bá ní àwọn ṣe nǹkan bẹ́ẹ̀ fún ìyá ọ̀dẹ gbọ́dọ̀ jẹ́ ó ti yí ẹ̀ ṣàlàyé fáwọn àǹbò ń bẹ̀. irọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe rí ọmọ yẹn ò ṣe ọkọ mi gangan kí ní ìdí ẹ̀ tí ò jẹ́ kó gbádùn yẹn òun gangan mo fẹ́ kẹ́ bá mi mú ọkọ mi kó lẹ̀. wá kí ló ń ṣe ẹ wá kí ló ń ṣe tó ń sọ bàbàrà dé bá bàbá mi lọ́wọ́ wá àkàrà yàtọ̀ sílé kí ló ṣe ẹ. àwọn ń ṣe nẹ́pà o. wàá ṣáà wà nù gẹ́nàgẹ́nà ni kárí kìí ṣe pé mo láìkẹ́ wọn mo lè ní kò ní dáa fún ẹ tó bá lọ bọ́sì táìmù tí mo bí ní mo lè ní mọ́tò ló máa pa ẹ̀ sú ẹ̀ wáyé tó ṣe máa gbéṣẹ́ apààyàn wá fáwọn aṣọ ọmọ pólí là ń jà ni. na because na your babe o which kind of. ọ̀gá my babe dey talk. ẹ̀wọ̀ ẹgbójú àǹtí ní problem o àìṣe báyìí obìnrin ní obìnrin lèmi èmi mo tí wọn bá gbóyún àbí tí wọn bá cheat èèyàn bó ṣe máa ń rí ṣe tí wọn rí ọkùnrin náà wọn ń ṣe irú ẹ ṣe wá ní nǹkan tó lè fa ìbínú àbí nǹkan tó lè fàjà ni pé owó ní kókó nísìnyí ẹ ti gbé script wa ni ẹ ti di dialogue káwa ká ṣe kí ni ká heart fún yín action kówó ti yọ ní problem ṣe gbọ́ ẹ ṣe báyìí abeg gbójú ẹ wá ń bí mi ò ṣe nànà múnà nǹkan tí lady ń sọ mò ń gbọ́ náà ó ti jẹ ṣẹ́ẹ̀rì ni má ṣẹ́jú gbàgbé ẹ̀. kápáyàn. wá ò pààyàn ni last time tasáré lọ ṣe jagbajagba bọ̀bọ̀ tó ń ṣe ìrara àti bó já fún ẹ ni ṣé kò kú ni. ọ̀gbẹ́ni ló máa ń ṣe secretary yìí gan. I don't understand o. orí ẹ ló yá yẹ secretary. owó wà nílẹ̀ ẹni àmọ̀ tẹ́ bá ní kí n sọ ẹ máa sẹ́ǹdẹ̀ sí àkáǹtì. ẹ farabalẹ̀ má gbọ̀n àkáǹtì ẹ̀kọ́ lẹ̀ máa sẹ́ǹdẹ̀ sí àkáǹtì mi ni zenith ní ó yá 2009012 tèmi ní kí sẹ́ǹdẹ̀ sí. òótọ́ ni ṣe nígbà tí a fẹ́ máa bọ̀ ní mo gbé ẹgbẹ́ ọgbà yìí. jẹ́wọ́ fún
mi ní repeat ọ̀rọ̀ lẹ́ẹ̀mejì mo ní báàgì owó everything tó wà bí níbo lẹ gbé sí kí n tó bínú. owó olówó tòróró lẹ fẹ́ gbé lẹ̀. owó olówó tòróró lẹ gbé lọ. oríkó lórí ìkúrì wá. ó yá wẹ̀rẹ̀. In that case, gbogbo pátápátá náà la máa jalè tá a máa fi lọ́mọ lọ́wọ́. Àmín. Ẹ ṣàmì bó ṣe máa rí ni. Angela. Sórí àdúrà tó ṣe lẹ́ẹ̀kan yẹn ó ṣe láàmì gidi lágbára lọ́wọ́ Ọlọ́run wà á jalè wà fi lọ́mọ lọ́wọ́. Gbogbo wa náà. Mọ́ ọ̀bẹ ṣàmì ẹ̀ tẹ̀. Agbára. Lórí obìnrin náà máa ń jà. Ọlọ́wọ́ yìí. Condition don make crayfish pay. Ọmọ àlè kò ní ìwọ nìyẹn gbà ṣe. Ọmọ fi ẹ lẹ̀, money must be made. Tilapia ẹlẹ́nu kẹ́tù. Ayé wá ayé ò ní bàjẹ́ olùṣòwò ṣọ́ọ̀tì jọ àmì change. Gbélé kílódé dọ́là ni nàbókí abẹ́ change. Ẹ fún ẹ̀yìn túmọ̀. Ẹjọ́ àìlẹ́sẹ̀ kan ni mí mo tẹ̀lé lọ jalè ètò ìtọ́jú ẹ má jẹ́ ṣọ́ọ̀tì jẹ́ kérò ìkó délé mo ṣe wọ́n dà mí jàre. Ẹ já máa pín ìtura. Change it, wash it off. Tilapia ẹlẹ́nu kẹ́tù. Sọ fún wọn lépo lè ló ń jà o. Àwọn ọ̀dẹ̀ ló mọ̀ káà. Sẹ́kẹ́. Téèyàn bá rí wọn wá ti mọ̀ pé ohun olè yìí ó mú láti ọyàn ní kékeré. Ẹni sí ìṣòro. Ọmọdé ní nǹkan tó mọ́lé tún mú bẹ́ẹ̀ láti mú ní bẹ́ẹ̀. Bra, how far? Kí ló ń ṣe ní? Ṣé gbé ọ̀pọ̀ ìfagídí mọ́? What's all this? Reminis. Aláìní. Kò ní sí ìṣòro. Kò ní bàjẹ́. Alára fámi ni ajá máa wọ náà. Èmi lọ ṣayé mọ́ṣúárì ni ẹ̀rọ ẹni tẹ̀lé mi. Mọ́ṣúárì yẹn ló ṣọ́ọ̀dù. Ẹ̀yin guys, ẹ wò. Èmi ti kọ́. Àwọn ìdábẹ́ kó lọ mọ́dá lẹ́sìn ìlú yẹn. Ẹ máa ní sùúrù tó bá ti kọ̀ lọ́wọ́. Mo fẹ́ bá kọ̀ wá. Ìwọ kò jẹ́ ẹgbẹ́ ẹ̀. Mo fẹ́ bá kọ̀ wá. Ẹ̀yà àbámọ́dá mò ń bọ̀. Ẹ jẹ́ ká máa dájọ́. Ọbẹ̀ ká máa ṣe ní àdá. Èmi á máa kó dání. Ọmọ ọ̀rọ̀ ló sọ. Ẹ jẹ́ kí mi wà nọ́mbà 3 mò ń bọ̀. Wọ́n bí àwọn ń jí ẹlẹ́sẹ̀ kan tó tẹ̀lé ìgbàlódé. Ayé kọ́wé wá jọ. jíjọ mi o ẹ má jíjọ mi o ẹ má jíjọ mi o kẹ má lọ bí ti ń dọ̀ mi o ẹ má jíjọ mi o ẹ má jíjọ mi o ẹ má jíjọ mi o kẹ má lọ bí ti ń dọ̀ mi o. mo pé nǹkan tí mo sọ látara mo mí ilẹ̀ ṣá. Are you serious? Kò lè tọ́jú mi ṣá. mo nífẹ̀ẹ́ gidi gan ànífẹ́ wá látọkọ mi. Ẹ̀yin ọkùnrin wo ẹ̀kọ́ máa ń flash èèyàn ni ẹ kì í tọ́jú èèyàn. máa búra mọ́tò tó yẹ pé latest car ara fún ẹ. Latest car. kó o lè mọ̀ ṣe fẹ́ rí range Paso. Tó tún ju ti Paso lọ tó bá wà máa lù. Daddy
mi ò kẹ̀rẹ̀ sílé kí ló ń ṣe tó ń bẹ̀rù lásìlẹ̀ àwọn olùmbà dàmà lọ lórí àwọ̀ bí sídìkì àbádó wa ń bí massacre bá mi múṣẹ́ yẹn láti sàlẹ̀ káwọn ayé mọ̀ pọ̀ tán bí zebra lọmọ yẹn má lọ cross ẹ̀ kó má lọ lu mágùn wọ́n bẹ́ fún lábàtà wọn yà kéètì wọn mọ̀ pọ́bọ̀ ńlá gùn intro tó yẹ kẹ́ ṣe ló ní ṣókí ẹ mọ̀rọ̀ ẹ̀ fagùn. ẹ má jíjọ mi o ẹ má jíjọ mi o ẹ má jíjọ mi o kẹ má lọ bí ti yín. ṣé o máa rábìnrin rí mi ì mọ̀ rí ara ọlọ́pàá. ó gbójú a máa ṣèyàn rẹ̀ mi ò mọ èmi àṣáàndì òbí fìyẹn lẹ̀ má ti àǹgà kí ló ń ṣe ẹ́ wọ́n ti mú yàyín nìyẹn yàyín sẹ̀kẹ̀ àṣírí ti tú èmi ti jẹ́wọ́ o bí mo ṣe wà ibi tó kù wọn á tún mú wọn lọ bẹ̀. ẹni mi ò rò ó gbádùn mọ́ kọ́tọ̀kọ́tọ̀ ló ń sọ. òbí fìyẹn lẹ̀ má dúró ráwọn aláṣọ dúdú jẹ́wọ́ náà ṣé iná ẹ̀ mọ́ṣẹ́ yín ṣe ní orí yẹn. Enter. Anyone so much stressful for me. Sorry, my dear. How is it? Dáadáa ni o. Wọ́n gbé criminal kan wá sí court lẹ́ni. Èmi ni lawyer tó gbà kí wá start against ẹ nìyẹn. Mom, ó dàbí pé mo ń rojọ́ against ara mi. Mommy, jíjọ ìpọ̀jù. Ẹ ní láti rẹ̀ ni tí mo sọ. Àwọn Yorùbá náà máa ń sọ wọ́n ní èèyàn méjì méjì lọ́lọ́run dá sáyé. Mommy, tẹ́ni bá escape, mo ṣọ́ ọ̀pọ̀ máa mú mi, ibi tó jọ mí dé. Ó ti pọ̀ jù mọ́. Àbáwò wà nísìn. According to wọ́n ti adjourn case next month 26, a máa receipt court. Ẹ̀rọ àìpé 26 yẹn máa rán mi létí èmi gbá tẹ̀lé débẹ̀. Mọ́mí, ẹ ní láti rẹ̀ nìyẹn. No, ó jọ mí jù. Mọ́mí, kí wọ́n ṣe sìn rẹ̀ sọ fún pé bèjì ni mí. Wo gbogbo ìtò ìsọ yẹn kọ́ ni tẹ̀lé. Ọ̀sùn bí ẹni yẹn ò ṣe ní kú sẹ́wọ̀n tó jẹ́ wípé ó máa jáde lóòyẹ̀ ìyẹn lèmi fẹ́. Kò lè mọ́mí, wọ́n ti gba agbẹjọ́rò sí wọn. Èmi náà jẹ́ ṣiṣẹ́ mi gẹ́gẹ́ bí lọ́ọ̀yà ìjọba. Ìtókù, ó kù sọ́wọ́ adájọ́. There's nothing I can do more. Ṣé ohun tí mo sọ yóò yé ẹni? Mo ní Táíwò gbọ́dọ̀ kú síbẹ̀ yẹn. Kẹ́hìndé. Mọ́, kí ni gbọ́dọ̀ kẹ́? Èmi ò náà darún bèjì o. Ẹ̀yin lẹ́mọ̀ bí tẹ́tí rí o. Ìtókù di court. Kẹ́hìndé. Ṣùgbọ́n mo rí wípé nígbà tí a wà ní court ní àná, mo rí wípé kò sí àwọn òbí ẹ̀ kankan níbẹ̀. Kí ló ṣẹlẹ̀? Bí mi náà ṣe rí nìyẹn. Bóyá ọ̀rọ̀ mi dẹ̀ ti sún wọn ni. Kò ṣe ní sún wọn. Nígbà tó jẹ́ pé ìwà jàgídíjàgan ló ń wù kiri. Ó mọ nǹkan tó máa ṣe fún mi. Mo fẹ́ kó fún mi ní àdírẹ́sì bí ṣe máa dọ́dọ̀ àwọn òbí ẹ̀. Mo fẹ́ yọjú sí wọn. Tó bá ti dé number 1,
Daniel Olúkọ̀tún Street, Sangota. Nígbà tí wàhálà yìí pọ̀, òun ni mo fi ọ̀kan kejì. Máa kí ni ẹkún tí ò ṣẹkún kékeré ni ṣùgbọ́n tí bá ti ẹ̀rẹ́ nìkan tó wọlé bóyá Táyé ló wà lọ́wọ́ mi ní tẹ́ni ẹ gbé Kọ́yìndé jáde lọ Táyé máa ṣeré ni a máa ṣeré ni tó bá jẹ́ Kọ́yìndé náà ni lẹ́nìkan gbé Táyé jáde lọ Kọ́yìndé náà máa ṣeré ni àmọ́ tó bá fi gbé wọn padà wá wípé tó ẹ gbà o àwọn fẹ́ máa lọ lé àwọn màá regret pé wọ́n ṣe gbé wọn padà torí ẹkún yìí ni a wá tún wá pọ̀ sí tí mi ò rí irú ẹ̀ rí tó bá jẹ́ pé mo gbé wọn àwọn méjèèjì gòkè ń sìn ni bàbá wọ́n á ti fẹ́ kún wọn tẹ̀ níjẹ́ gbọ́rọ̀ ìtorí ẹ̀ mo ṣe ní kó bá mi gbé Kọ́yìndé sísàlẹ̀ lèmi fi gbé Táyé nìkan gòkè wá. kò sí láburú ìfọlọ́kọ́ni lọ́rùn bí iye kan ni o bọ́rọ̀ bá ti rí báyìí ìfọlábẹ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ń. Ifá ọgbọ́n ọ̀rọ̀ mi lọ́gbọ́n bádéjọ́pọ̀ mìíràn tí fún búrú lókè àlọ́ ìlọ́gbọ́n òsì ló sì lábí a máa dámọ̀ ẹ̀ṣẹ́ ire o. ìkáyẹ ọ̀yẹ̀yẹ ọ̀yẹ̀mùyẹ̀mù yẹ́yẹ́yẹ́ adébọ̀ àrọ̀ nìṣúlẹ̀ lẹ́rùkú ìjẹ́ tó ṣẹlẹ̀ bàbá wọn ń pa wọn ní ràgbàràgbà tí ń pa wọn ní rẹ̀wẹ̀rẹ̀wẹ̀ wọ́n ní ọ̀kànlẹ̀ ẹbọ ni kó máa ṣe ìpín alẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ìpín alẹ́ ìṣètùtù ẹ̀yin òwá wọn fa ẹ̀wọ̀n kìbí tí ń ṣe mo lè jíyán yán bí ará oko mo lè jàmọ̀là bí oníṣàngó mo lè gbọ́mọkàn bí abẹ́jì rá o ẹ̀dùn yún rà àyà yún rà Táyé lolú ẹ̀dùn yún rà ọmọ Kẹ́hìndé o ẹ̀dùn yún rà àrà yún rà Ifá ní kí yín o Ọ̀rúnmìlà ní ṣe yín pẹ̀lẹ́ ẹ̀rí Ifá tó jáde Ifá tó lágbára ni o jẹ́yìn ò ráwọn méjèèjì tí ń wò yí bí Ifá ṣe ń wí ọ̀nà kan náà ni wọ́n gbà wálé ayé o àbẹ́ ẹ̀ gbọ́ bí mo ti ń wí ǹjẹ́ ìwárọ̀nà tó gbà wálé ayé yìí wọ́n kọ̀jọ wáyé lásán ni oníkálùkù wọn gbọ́dọ̀ ṣe tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ ni bí kí kan máa gbé Ìbàdàn kí kan máa gbé lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni Ifá ṣe ń wí o. ìrìn wọn lọ́tọ̀ọ̀tọ̀ báwo. ọ̀nà kan náà tí wọ́n gbà wáyé bọ́n ṣe bá wáyé bẹ́ẹ̀ náà ni wọ́n gbà lọ́hùn. bẹ́ẹ̀ ni lọ́jọ́ tí kan bá ti gbéra ńlẹ̀ tó ti kú báyìí bẹ́ẹ̀ ní kejì náà ó tẹ̀lé o. nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi ni wípé tí kan bá kú ìkejì náà kú. bẹ́ẹ̀ ni Ifá wí o. ẹ má bẹ̀rẹ̀ pé mo dá ẹjọ́ kọ̀ mọ́mí ẹ ṣe bọ́mà ojú mi tẹ̀yìn ẹ ṣe gbé ọmọ ẹ̀ dé òun láti gbé fáwọn doctors wa kọ́ examine kọ́ wò tí nǹkan kan ò bá ṣe mọ́mí báwo lẹ ṣe ní òṣìṣẹ́ lè bá fi rọ́mọ yìí. ó mà ṣe bí òun lọ ní ẹ̀gbẹ́ títì mo kàn rérò tó dúró
àwọn ní kí ló ń ṣẹlẹ̀ kémi náà wo tó wọ́n dúró fún nígbà tí màá débẹ̀ mo rí pé ọmọ kókó ni wọ́n wò lẹ́lẹ̀ mo wá ní èyí tẹ́ fi ń wo yìí ó yẹ kó níbi tẹ́ máa gbé lọ gbogbo wọ́n dẹ̀ ń sún sẹ́yìn bí mo ṣe gbé nìyẹn pé nígbà tó yẹ pé ilé ọmọ aláìní bàbá ìyẹn wà ń bẹ̀ tó ń gbé ọmọ tó bá rí iye bẹ́ẹ̀ yẹn bí mo ṣe gbé bọ̀ bíbá yẹn nìyẹn. ojú òde ní tìyín máa òpè ibi táwọn ọmọ yín bá wà níbi mẹ́rin àgbáyé wọn máa rárá ní ṣé mo pé ìyá wà bẹ́ẹ̀ abiyamọ wà èèyàn kan ṣàlòbí tiẹ̀ tó wò pé ẹgbẹ́ gọ́tà lòun láti gbé sí ipò olè dá ò bá wà láyé kí ló mọ́ fẹ́ jẹ kí ló mọ́ fẹ́ mu n tó wọ́n ṣáà máa jẹ kó ti gbé wá látòdì ọ̀run ìwà bí tiẹ̀ oníbì kan ló gbọ́dọ̀ wà ẹ̀yin wá wò ó ṣoṣo ẹni kí lè ọmọ odindi ọmọ ẹ̀dẹ̀ rí pé abiyamọ níyìn o mami abiyamọ níbẹ̀ ojú òde ní tìyín máa ẹwà bí ẹgbẹ́ wá fáwọn bíbá pé ibi tó ti lè tọ́jú ẹ̀ rè. irú ọmọ ìtàlùmọ tó máa dà lọ́la ìtàlùmọ tó máa dà lọ́la ẹ ṣe pé déètì náà kò ti pé police station àti jẹ́ kí wọ́n kàn sí. wọ́n ní ẹ má bẹ̀rù oore lẹ ṣe kò dé ní di bí wọ́n yín lọ́wọ́ láṣẹ ọlọ́run mà kò sí dí ọ̀rọ̀ iṣẹ́ wa ló gbà bẹ́ẹ̀ à ń láti pé police station wọ́n tún ti gbọ́ wọn wá ní area báyìí lọ́ ti rọ́mọ náà sọ wọ́n á dẹ̀ ti pé wọ́n ti ní kùsì wàhálà tó ẹ ṣe gbọ̀mọ̀ ẹ̀rọ lórí ọ̀ṣẹ́ ẹ ṣe ojú mi tí ń wá abiyamọ bíi ti ní àkóyè kan máa náà púpọ̀ nínú ìlú ẹ ṣe ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ló ṣe ẹ ṣe. lóòótọ́ náà ojú ọmọ pọ́n wà náà gan-an. báwo ṣe gba Amúdálẹ́sì baby home lọ nìyẹn tí wọ́n fi gbé Rẹ̀mílẹ́kún fún wa níwájú Ọlọ́run àti ènìyàn àwa náà gbìyànjú fún Rẹ̀mílẹ́kún àtọ́jú ẹ̀ dáadáa. inú mi jókòó láìpẹ́ lọ́nà ìfọ́jíǹsì yìí tó bá ti gùn jù lọ àgé mọ́. rẹ́gí ló ṣe àwọn blu yìí. ilé rẹ̀ fáyìn jù ìwé náà mọ̀ blu ilé tó blu dáadáa ilé yìí blu tó yìí. Tẹ́lẹ̀. àmẹ́yìn náà mọ̀ tó bá fẹ́ yàrá gidi ọmọ.
sìgá. A máa wá pé kíní ìlówó yóò máa wà láàrú mu. Rẹ̀mí, sìgá. Kí láǹfààní tó fẹ́ rí nínú sìgá at your age? Gbogbo àwọn ìwà pàlàpàlà tó bá lọ́wọ́ àwa tàbí ẹ̀ ibo gan ló ti rírò àwọn ìwà yìí? My God, ó fẹ́ tójú sú mi. Ṣé o ti ṣe assignment ẹ? O ò tí ì ṣe. Kí ló dé? Ṣé bó ti jẹun? Mo ti jẹun à. Nígbà tó ti jẹun yẹ kó ṣe assignment ẹ. Bóyá wọlé lọ kó lọ ṣe tó bá ṣe tán kó wá jókòó sí mi níbí. Mọ́mì, mo rò bóyá mo lè lọ school ẹ̀ mọ́ o. O lọ school mọ́? Ìgbà tó ọpọlọ mi ò gbé subject mẹ́sàn-án. Ọ̀gbẹ́ bóyá o ti pọ̀ jù ní ọkọ mi. Màá wá school bóyá kó máa kó ẹ díẹ̀díẹ̀ kó lè wọ̀ orí ẹ. Ẹ ò mọ́mì mi ò lọ school mọ́. Mo dárò ẹ̀rọ mi ràn mí. Òun ò lọ school mọ́. Olórí kúkú ẹgbẹ́ mi ṣubú. Débi lọ́wọ́. Ọ̀gbẹ́ni ẹ sílẹ̀kùn. Ẹ dúró ẹ̀yin wo nìyẹn? Ẹ sílẹ̀kùn. Ta ló sọ̀rọ̀? Ẹ dẹ̀ farabalẹ̀ kí ni problem yín? Ẹ sílẹ̀kùn. Ẹ̀yin lẹ bí mo ṣe àbí. Kí ni ìṣòro yín gan-an? Ok bàbá, ẹ̀yin lẹ bí mo ṣe àbí. Wàá bí mo ṣì láyé ẹ̀. Ọmọ yín wo orú mi ṣùṣùn báyìí ọmọ yín kékeré yẹn ó dẹ̀ yọ wallet lára mi. Adúrú mi. Tẹ́bà tẹ mọ́mọ́ ẹ̀ síta ń sìn kó wa mú nǹkan tó múnú pọ́ọ̀sì yẹn. Tí irú nǹkan báyẹn bá tiẹ̀ wá ṣẹlẹ̀ ṣe béèyàn máa ń fọpọlọ ṣe ni ẹ fi ọpọlọ yín ṣe. Bàbá sẹ́yìn lẹ lọ́mọ yẹn àbí kí irú ọmọ yín kó wà wá sùnsùnsùn níbi tá a lò gbòòrò dé kó máa yọ wallet lára wa wọn bí ìyá ẹ̀rẹ̀ á mọ̀ lẹ́nì. ṣe nọ́mà ṣá. Ẹ wá ná kí lẹ̀ ń sọ ná kí ni túmọ̀ yẹn. Sórí yín pé ṣá ẹ wò ẹ ṣọ́ra yín gidi gan o estate níbi tẹ́ wà yìí o tí ẹ bá ṣì wà wù pẹ́rẹ́ ó léwu fún yín. estate níbi. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ mọ̀ wọn bí ìyá ẹ̀rẹ̀ ẹ pé jáde kẹjẹ ká rí ń sìn. Ẹ̀yin tó máa mọ̀ bí a ti wá. ẹ gbọ́dọ̀ yóò jẹ́. Gẹ́gẹ́ bẹ̀ ṣe mọ iṣẹ́ tí àwa ń ṣe. Lórí ìṣẹ̀lẹ̀ tó lẹ̀ sí olóògbé Akínọlá ni mo ṣe wá. Ìwádìí wa tí a gádà pọ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa pé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n lé ọmọ yín wá sínú ilé mi. Ibi tí wọ́n ti wá ń bára wọn fà lọ fà bọ̀ ibẹ̀ ni wọ́n ti ṣubú tó fi wá padà kú. Ẹ jọ̀ọ́ ṣe lè bá wa sọ sí ọ̀rọ̀ yẹn. Àwọn aláyọ̀nù tó lásán ni o àwọn èké àdúgbò nǹkan tó ń pè wọ́n sínú máa dá sí kí náà mọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ilé wa tó wà ló ń sọ nǹkan tó ju wọn rí ìbọn ló ń pa lóòótọ́ ọkọ mi ti dolóògbé àmọ́ ìmọ̀ pé àkọlé olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bóun ṣe kọ́ sí ẹ nìyẹn tí ò dẹ̀ dùn mọ́ mi nínú àwọn gbogbo tó bá wà ọlọ́run máa máa fi ṣọ́ ẹ̀ṣọ́ ẹ wò ó ọkọ mi sick ni bí wọ́n dẹ̀ ṣe fẹ́ jáde lọ́jọ́ náà wọ́n ṣe ṣubú nìyẹn ó tán wọ́n ṣe lọ nìyẹn wọn ò dẹ̀ lọ́mọ tèmi wọlé ọmọ mi ò ṣe nǹkan kan kò sí nǹkan tó ṣe rẹ̀ mí lẹ́kọ̀ọ́ àti bàbá ẹ̀ o kó má purọ́ nǹkan tó jẹ́ mọ́mọ́ mi bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣe má ẹ má bínú pé à ń disturb yín torí iṣẹ́ wa náà là ń ṣe a lè gbórú nǹkan yẹn ká máa fi tó yín létí bó bá dẹ̀ ṣe ń jẹ́ a máa jẹ́ kí n máa mọ̀ mo ti fẹ́ máa lọ báyìí. ẹ ṣe o
I understand. Àsọsọsọsọsọ rẹ̀ mi lọ́kàn máa gbọ́n tó bá dẹ̀ ti wá sún òbí tóbi ti ń sọ pé ọmọ má pa mí tó bá yá di ọmọ má pa rẹ̀ ìdí sí Rẹ̀mílẹ́kún fi rí rẹ̀ ibi tó wà nìyẹn awító adẹ̀tọ́ nítọ́ tí òbí ń tọmọ àwọn Rẹ̀mílẹ́kún ni wọn kò gbọ́ kò gbà láti kékeré àmọ́ síbẹ̀síbẹ̀ ìyá mi a gbọ́dọ̀ wò ó ràn wọ́n ní èèyàn kì í lé ọmọ burúkú fẹ́ kó pàjẹ́ níbi tọ́rọ̀ gbédè kí èmi àti yín ká bá lè ṣe àṣeyọrí àfi ká gbà jáde níbi tó wà ìyẹn la fi lè ṣàṣeyọrí ìyá mi. bẹ́ẹ̀ ni ìyá mi tó tọ́lẹ̀ gbogbo sọ ṣé màá wá nítorí Rẹ̀mílẹ́kún ṣe bá kàn máa wá filẹ̀ lọ́mọ tí mo ti ń tọ́ láti bébì gbogbo ọ̀nà tí mo bá gùn báyìí gbogbo pátápátá ni màá tọ̀ gbogbo ẹni tí mo bá mọ̀ pátápátá ni màá dé ọ̀dọ̀ wọn mo sì bóyá mà. ẹ ṣé mo dúpẹ́ ojú ò ní tì ẹ ní ṣàṣetì àwa ní wá àwọn ọmọ yìí tì èmi àti yín àjọ máa jèrè ọmọ yìí ní lágbára Ọlọ́run. ẹ ṣé gan ni. ẹ ká sọ sí ẹ wò dáadáa yóò lè bàjẹ́ gbogbo àdáwọlé yín bá máa yọ sí èrè ọkọ ọba àdáàbá kọkàn ò lè ṣàyìn bẹ ẹjọ ọdọ lálọọdù mi fẹfẹ wá sùn ṣé lálọọdù tí mò ń sọ yìí a ti sanwó ọdún kan fún ní last 3 months ló bá pè wá last week o ló bá ní ká tún sanwó ọdún kan mí o pẹ́pẹ́ sí o òun fẹ́ ní òun nídìí owó o òun fẹ́ lówó o kíní kan ṣe kíní kan o lábá sọ pé àlè sanwó lógun yìí bá bẹ̀rẹ̀ lálọọdù bá bẹ̀rẹ̀ sí fún wa ní wàhálà ló bá ń fòwé ẹ̀mí wa tá bá jáde báyìí ká tó wọlé á ti ṣán gate eléyìí tó wá ṣe tó wá dùn mí lálọọdù yóò lọ yọ páànù lé wa wá sọ pé àfitá bá sanwó ni mo ṣe ní kí n wá fẹjọ́ sùn yìí torí pé mi fẹ́ gbé bàbá yẹn lọ sí court mo fẹ́ jẹ́ kó mọ̀ pé mo ní èèyàn ìdí tí mo fi wá nìyẹn. Madam, mo understand gbogbo gestures but for now àwọn schedules mi ó tight gan kí tó wá pé mò ń gbé fáìlì kan from one place gbé landlord kan afẹ́tọ́ èèyàn dùn yìí ó dẹ̀ wọ́n mi kí n bá yín handle ẹ̀ but nǹkan tí mo lè ṣe fún yín sì ni pé tẹ́ bá ti bọ́ta ń sìn second door by your left hand side ẹ wọ bẹ̀ ẹ rí lọ́ọ̀yà kan àtẹ̀sìn. ẹ jọ sá ṣé ẹ jẹ ṣú ọ̀pọ̀ ọmọ bá mi ṣe dáadáa tí ìyá yóò jẹ́ lè fi jẹ mí gbé. Madam, we have so many competent lawyers around mo sure pé wàá dúró tì yín. wọ́n á jẹ́ ṣe dáadáa bí mo ṣe fẹ́. Trust me. ẹ ṣe ayé yóò ti bàjẹ́. kí ló dé kí ló ṣẹlẹ̀ Bọ̀sún kí ló dé tó wá ronú tó tó yìí tí mo kàn ra táàpù ẹ̀ lásán tí gbogbo àyè ti wá já báyìí Bọ̀sún mi ò ṣàláìkì bó ṣe ń ṣe yìí ṣó fẹ́ fi ronú ṣe rẹ̀ léṣe sí mi lọ́rùn ni kò lè tó yìí náà wo kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run eléyìí ò ṣẹlẹ̀ rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni nígbà tí wọ́n bá dúró tó bá ń sọ ipò oníṣòro tó bá gbọ́ tẹlòmíì àwa tún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni pé tiẹ̀ ṣiṣẹ́ pẹ́rẹ́ kí ló ṣẹlẹ̀ ara àwọn ìṣòro tíyàn máa ń dojú kan lé ayé rẹ̀ náà o dẹ̀ ní choice you just have to face it challenge ni you face it kò síbi tó fẹ́ sá lọ náà o wá dúró síbí báyìí o wá ń ronú òun mi lọ sókè òun mi lọ lẹ̀ ṣé solution nìyẹn ni no tell me is that the solution eléyìí ò lè solve anything now jò tó rọ lọ́hùn ṣàánú mi ò Bọ̀sún ṣàánú mi ò má kọjú mi sóhun alẹ́ o má sọ mi dòpọ̀ ọ̀sán gangan èmi ò láìkí bó ṣe ń ṣe rẹ̀ yìí o instead tó fi ń ṣe gbogbo eléyìí ìwọ ò ṣe kúnlẹ̀ kó wọnú yàrá kó kúnlẹ̀ kó bọ́ lọ́hùn ẹ̀ sọ̀rọ̀ mi tó ti ń gbọ́ á lè dá wa lóhùn náà àdúrà la ní ìdí lọ́wọ́ yìí náà ká gbàdúrà kíkankíkan kó lóun kó jọ kó mú wa borí gbogbo ìṣòro yìí kó bá wa ṣẹ́gun yín wọlẹ̀ kó ṣe gbogbo eléyìí tó ń ṣe yìí náà Bọ̀sún jù tú Ọlọ́run ṣó ti gbọ́ mi ì fẹ́ kó ronú mọ́
gbogbo ilé tó ń ṣe ó lè dá nǹkan mi sílẹ̀ lágọ̀ọ́ ara ẹ̀ náà ṣé tó bá ṣe rẹ léṣe ní ìsìn kí ló fẹ́ kí mi ṣe kí ló fẹ́ kí n ṣe please jù tún lọ fún òun ọkọ mi má bù ní mo ṣù ti bọ́. It's okay, it's okay. Are you sure? I'm serious. All will be well. Ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ mi ò rò pé bọ̀bọ́ yẹn lè win case yẹn. Ẹ mọ nǹkan tí mò ń sọ now. We are talking about murder case here. Gbogbo alámọ̀ Àyìnìké àtàyìnì padà ṣẹ́ yìí. With much of my own standards, I will make sure I see the logical conclusion of this case. I will tell the lawyer to hand over every down case. Richard, you now take over the case. Bosun, it's not gonna be as easy as it sounds. Ọ̀rọ̀ murder case là ń sọ̀rọ̀ nípa yìí. This is homicide, and all evidences in this case is pointing against that guy. Okay. Mo mọ̀ pé even the most dangerous criminal tó bá ní good lawyer can win any case. I'll try my best. But I will need to get all the facts and figures from the previous lawyer so I can actually prepare my own case afresh. So we can go into the court and kill it. Ọ̀rẹ́ ni wá. Tí o bá wà nígbà ìṣòro tí màá lè help ẹ, then we are not friends. Because wọ́n sọ pé tí ẹni bá jẹ, tí kò bá yó, ìgbẹ́ lójú máa tì. A friend in need definitely is a friend indeed. I'll try my best. And I know God will help us. It was actually a big slap on our efforts. Láti gbogbo akitiyan, gbogbo ìgbìyànjú tá a ṣe ní court yẹn. No, gbogbo mind tèmi jẹ́ ni pé tó máa tẹ̀ máa fún give or take bóyá máa fún ní bí 15 years imprisonment or pátápátá 20 years imprisonment. But pẹ̀lú life imprisonment tán fún yẹn. For me, Yeah. we've tried. Really tried. Fún adájọ́ láti fún ní life imprisonment, no, I'll try. Richard, he's not a lost. Ẹ jẹ́ kí case yẹn ṣe die down for now. Bóyá in the next 2, 3, 4 years. A lè gbé lọ sí court of appeal. Calorie appeal case. Yeah, that's true. Bosun, only point. Yeah. Oh, báwo dẹ̀ ni the other case? Wọ́n máa kó lọ́wọ́ báyìí jáde. Máa kó bí. Àti pé wọ́n béèrè lọ́dà fún. Wọ́n sọ kọ́ lọ pa. Àìmọye èèyàn tí nǹkan báyìí ṣẹlẹ̀ sí. Pípa ló ń pa wọ́n. Ó dájú pé àdúrà yín gbà lórí wa nìyẹn. But mo assure you with my power, màmá bá tẹ bọ́tì. Nǹkan kan dẹ̀ máa ń ṣẹlẹ̀. Ìjọba mi lè wọlé kó fún alámnẹ́sì kó tú wọn sílẹ̀. Wọ́n mú mọ̀ pé ìyanu á ṣẹlẹ̀ mọ́ mi. Tó, mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọn ti ìdájọ́ kú fún. Kí ni mo ṣe fẹ́ ṣe? Àmì ìfẹ́ lùsì kankan náà ẹ̀yin méjèèjì. Mo dúpẹ́. Ọlọ́run gbogbo ètò ló fẹ́ ṣe ìyẹn ni kò ṣáà máa bá mi ṣe. Èmi náà ní dákẹ́ àdúrà. Ọlọ́run á ṣàánú mi. Orí ẹ̀ jáde láyọ̀ àtàlàáfíà.